أمري لم أجد في الأرض شيخا. wàláhi tàláhi ṣéwù pọ̀ láyé. ó lè búra sí lóòótọ́. bàbá ṣéwù pọ̀ láyé. bẹ́ẹ̀ni. wàláhi àmọ́ àti irú bàbá wa àgbà yìí. yumasilu sheikhana Abdul Latif. àpèjúwe bàbá wa àgbà sheikh Abdul Latif ya Sataru àti ìrìnnú ayé yìí. huwa al-misbahu fi zulamil hayati. bàbá wa àgbàlagbà ìmọ̀lẹ̀ ni wọ́n tó já sí pé àwọn ni wọ́n tàn mọ́lẹ̀ sí wa. huwa al-miqdamu zu qadrin azimin. bàbá wa àgbàlagbà tá à ń ròyìn bákan náà ẹni wájú ni wọ́n tó já sí pé wọ́n tóbi púpọ̀ púpọ̀. ìsàmọ́ aṣíkàláti fi na umuru. bọ́rọ̀ bá dàrú nínú ayé tá à ń bẹ nínú èyí nínú àwọn àfáà tí wọ́n ní lọ gbé bá ní bàbá wa Sàtàrù ń bẹ. fàyínà sheikha zurayin qawimi. bàbá wa àgbàlagbà ya Sàtàrù nínú àwọn tí orí wọn pé dáadáa nínú àwọn àfáà náà ń bẹ. fàyínà sheikha zurayin qawimi. ọpọlọ wọn pé dáadáa tó sì jí dáadáa nínú wọn náà ń bẹ. lisanul ilmi mifutahul maani. bàbá wa àgbàlagbà ahọ́n mímọ́ ni tó já sí pé ní tá máa sọ̀rọ̀ mímọ́ pé lágbájá onímọ̀ tàmádé onímọ̀ àwọn náà onímọ̀ ni wọ́n nú ayé tá ń bẹ yìí. baligul liqawli sufshadirin halimi. bàbá wa àgbàlagbà gbogbo ọ̀rọ̀ pátápátá lẹ́ẹ̀ máa bá ọgbọ́n bẹ̀. huwa al-jabalu rafi'u ladal aadi. bàbá wa àgbàlagbà òkè ńláńlá ni wọ́n. وليس يسيلو لهم ليم وليس يسيله لهم ليم. bàbá wa àgbà ya Sàtàrù ọ̀pọ̀lọpọ̀ ohun táyé máa ń fẹ́ pè ní karamọ̀ àti mọ̀jísà láàrin ìṣẹ́jú méjì òun ni pé kó máa ní pé èèyàn ń ṣí òkè èèyàn ń jẹ́ kí omi gbẹ ṣùgbọ́n gbogbo karamọ̀ bàbá wa Ṣéwù ya Sàtàrù Adémọ́yè bá mi sọ pé ṣéìhù wọ́n fi mímọ̀ wọ́n fi dára láìpẹ́ yìí wọ́n ṣe ìmọ̀ kan lábẹ́kúta tó ṣe pé gbogbo àwọn ará Èkó tá a wà ń bẹ̀ aṣọ ìmọ̀ yẹn aṣọ dèkó ni. Allahu Akbar. kódà gan nígbà tá a tún wá dèkó òun la tún jẹ lẹ́nu ó pọ̀ nítorí bọ́lọ̀hún ṣe ṣẹ̀dá Mọ̀lánà Ṣéwù ya Sàtàrù tó tóbi à ń bẹ ní ìjókòó kan lábẹ́kúta ìjókòó yẹn tóbi. Akramakallahu. bàbá wa mọ́lẹ́gbẹ́ wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run ètò yìí wá tóbi wọ́n wá wò kúta ní ó lè darí ètò yìí tí ó mú ètò yìí dúró tí ò ní rí báyabáyá bàbá ya Sàtàrù wá ń darí wọ́n ṣe rọ́ ìdù. Allahu Akbar. ó lè jẹ́ bó ṣe jẹ́ pé n tó jẹ́ kó jà wá lójú ni pé bóyá torí àwa náà sọ̀rọ̀ díẹ̀díẹ̀ la ṣe rí n tó wà láàrin yẹn bàbá Mọ̀lánà ya Sàtàrù migrate from Roid to lecture. Allahu Akbar kabira. ó wá balance bí ìgbà tó jẹ́ pé lecture ni wọ́n ṣe bọ̀ látàrọ̀ kò sì dàrú mọ́ wọn lọ́wọ́. Allahu Akbar. gbogbo èèyàn tí wọ́n ń bẹ níkàlẹ̀ ẹ wá fi sókè díẹ̀ sí. gbogbo èèyàn tí wọ́n ń bẹ níkàlẹ̀ wọ́n á ṣe mọ̀ pé ṣé èèyàn lélẹ̀ yà àbálùjọ̀nù. mímọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم كره فقد مس القوم كره مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين أفاق يا ستار
wòlíì àgbáyà Sàtàr oníwàásí àgbà tó kárí àgbáyé. àfàgbáyà Sàtàr wòlíì àgbáyà Sàtàr oníwàásí àgbà tó kárí àgbáyé. Ọlọ́run kíkú má payá Sàtàr káwọn má ṣe yá Sàtàr ẹni bá lè gbòòrò ìyá fi ilẹ̀ sáyé ogun tó pọ̀pọ̀ lè yí ogun tó pọ̀pọ̀ lè yí àṣejẹ́ tó pọ̀pọ̀ lè yí ẹ̀kún tó pọ̀pọ̀ lè yí ẹni bá sọ gbogbo ní kó lọ bá pẹ̀lú iná. Wallahi ma nujila wallahi ma nujila ìlàmàdàtò salihin. ẹni tó bá sùn kó jí ó tètè jí. ẹni tó bá sùn kó súnmọ́ bí ambassador fẹ́ sọ̀rọ̀ ambassador yà Sàtàr fẹ́ tún kéwké. ẹni bá sùn kó jí ẹni bá sùn kó súnmọ́ bí ambassador fẹ́ sọ̀rọ̀ Sàtàr fẹ́ sọ̀rọ̀. اللهم صل وسلم صلى وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. آمين. tí èèyàn bá ti fẹ́ pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba aláwùsá. tí èèyàn bá fẹ́ pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bí gbogbo ẹ̀ ṣe rí iná ò ní jẹ́ kí èèyàn fẹ́ tó pẹ́ lórí ẹ̀. bí gbogbo ẹ̀ bó ti rí iná kò ní fẹ́ kéèyàn tún pẹ́ lórí ẹ̀ mọ́. gbogbo àná la mọ̀ tí wọ́n pè ní pẹ́ lórí ẹ̀. gbogbo àná la mọ̀ tí wọ́n pè ní pẹ́ lórí ẹ̀. gbogbo bí tíyẹn bá ti máa pẹ́ lórí ẹ̀ òṣèlú ní. gbogbo bí tíyẹn bá ti máa pẹ́ lórí ẹ̀ òun gbogbo bí tí o ti ní láǹfààní nínú ni. mo kí bàbá wa àgbà ẹ gbà mí bó bá ti mọ lásùbà yìí. ẹ gbà bàbá bàbá ti mọ ni o. àwa náà ti lo ohun yẹn débi pé òun náà ti fẹ́ yarí mọ́ wa lọ́wọ́ àwa là nígbà kó yarí mọ́ wa lọ́wọ́ mọ́lìdí wa ti kú ọ̀la báyìí ó yẹ kí ẹ máa sùn lé ni. bẹ́ẹ̀ni mo yìí ti wà yìí òdìjọ́ monday tí máa bẹ̀rẹ̀ mọ́lìdí kì í tó dé. ká tó padà sábẹ́kúta. ọlọ́ni ń bá wa ṣe. àti fi lọ́lọ́ lọ. ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ju pé àgbàlápò. alhamdulilayi àsìgbà cooperative. ní abẹ́ fi ṣe mọ́lìdí. àgbà gúrúmi. ẹ̀yìn wáyé ti nírú àwọn tí ó kọ́ mọ́ yìí lára tó nírú àwádógó yìí lára. dogodogo. ọkàn yẹn ó balẹ̀. mo kí bàbá wa Iyas nìkalẹ̀. Iyasi. radiyallahu ta'ala anhu. mo kí bàbá wa ọba ayé pé. ayé pé. mo kí bàbá wa àgbà mudir tí alfa wa Al-Mansuri. bẹ́ẹ̀ni. mo kí bàbá mi àgbà. salamun alaykum. bàbá mi àgbà tí wọn lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́hùn náà. sunnatun nabawiyyatun. wọn àfa wa àgbà nílé bàbá wa Sheikh Ibrahim àfa wa bọ́n sheikh. sunnatun nabawiyyatun. àfa wa àgbàlagbà yìí àrídùnú ti lọ àfa àgbàlagbà yìí. ijabatuhu fardun ala kulli muslimin. àfa wa Naim gbogbo àwọn bàbá wa ní alimamadiya. ijabatuhu fardun ala kulli muslimin. bàbá wa Sheikh Dogo. àrídùnú dókítà gbogbo ẹ̀yin àgbàlagbà nínú kóyì. bàbá wa Ojibara. bàbá alájà wa Adakira Bintu Rasul. àwọn ìwánu wa níbí báyìí náà. kí àwọn ìyá wa nínú agbo yìí. gbogbo àwọn ìyá wa fún Abdulatif àti gbogbo wọn lápapọ̀. ó kí àwọn Sọmọdání ó ti lọ. àti àlùfáà wa Dulkarnain ó ti lọ. àbá wa Dulkarnain bolówà kí ló dé tẹ bọ́sẹ̀ yẹn máa bọ́ wájú báyìí
إجابته فرد على كل مسلم. máa bọ̀ wájú báyìí wájú kò tí àrídùnú báyìí Sọmọdání ńkọ́. إجابته فرد على كل مسلم. wọn náà máa bọ̀ wájú báyìí. إجابته فرد على كل مسلم. gbogbo nǹkan ló yẹ pé tó bá ti fẹ́ darúgbó ó ní tí wọ́n fi tún ṣe. tí jòkó bá fẹ́ darúgbó ní tí wọ́n ti ń tún ṣe. má sọ báyẹn mọ́ gbogbo nǹkan. gbogbo nǹkan. lónìí tí wọ́n fi tún ṣe. lónìí tí wọ́n fi tún ṣe tó bá fẹ́ darúgbó. tílẹ̀ bá fẹ́ darúgbó wọ́n fi ajílẹ̀ tún ṣe. tílẹ̀ bá fẹ́ darúgbó wọ́n fi ajílẹ̀ tún ṣe. tí aṣọ náà bá fẹ́ yàyàkuyà téèyàn bá lójútì yóò fi aró tún ṣe. yóò fi aró tún ṣe tí ò bá lójútì. yóò fi ayọ̀nù gbé. tí jòkó bá fẹ́ darúgbó ọ̀rọ̀ ni wọ́n fi tún ṣe. ọ̀rọ̀ ni wọ́n fi tún ṣe tí jòkó bá fẹ́ darúgbó. ọ̀rọ̀ ni wọ́n fi tún ṣe. akramakumullah. mo kí Al-Mansuri. Al-Mansuri. Bismillah. bàbá ọlọ́dún. èyí tẹ́ ń ṣe yìí tẹ́ ń pè wá ní gbogbo bàtà ń wá kì í ṣe pé ẹ̀rẹ́ lómi tẹ̀fẹ́ gbé sọ́bẹ̀. ìpè tẹ́ ń pè Mawlana yẹn Sattar tẹ́ ń pè wá tá ń wá kì í ṣe pé ẹ̀rẹ́ lómi tẹ̀fẹ́ pè o. ó ti sọ ọ̀rọ̀ nù tẹ́ ń pè wá ní gbogbo gbà. tẹ́ ń pè wá ní gbogbo ògbà. akramakum. ẹ yà tún ṣe báwọn. ìpè tẹ́ ń pè wá ní gbogbo ògbà kì í ṣe wípé ẹ̀rẹ́ lómi tẹ̀fẹ́ pè o. ẹ wá ṣe pàà náà níbo mi ta fẹ́ lọ. kì í tún wá ṣe wípé àwa náà tẹ́ ń pè kì í ṣe pàà náà níbo mi ta fẹ́ lọ. nǹkan kan lájọ ń dá lóhùn lára ara wa téèyàn bá wá gẹ̀ẹ́tì ń dá lóhùn lára ara wa èèyàn ó ṣera wọn. ìyẹn ó ṣera wọn. ẹ̀yin ní èrò níbi pípé wa àwa náà ní èrò níbi dídáhùn. téèyàn bá fẹ́ dá olólùfẹ́ lóhùn ó gbọ́dọ̀ ṣe àwọn èèyàn. téèyàn bá fẹ́ dá olólùfẹ́ rẹ̀ lóhùn ó gbọ́dọ̀ sí àwọn èèyàn. ṣé òdogo mo ní tí ẹnu ọ̀nà bá di méjì níwájú àrífi tó bá jẹ́ àrífi léèyàn ó gbọ́dọ̀ mọ ibi tí ó kọjú sí àti ibi tí ó kọyìn sí. tó bá di méjì mọ́ lọ. sọ́bẹ̀. tí ẹnu ọ̀nà bá di méjì mọ ẹni tó dẹ́ nǹkan mà lọ́wọ́ ó gbọ́dọ̀ mọ ibi tí à ń kọjú sí àti ibi tí à ń kẹ́yìn sí lọ́tọ̀ọ̀tọ̀. kò sọ́gbọ́n kí ẹnu ọ̀nà di méjì nínú ilé tó bá ti dájú kọ bí kan àfi kó kọyìn síbi kan. bẹ́ẹ̀ ni kò sọ́gbọ́n tí yẹn ta sí. àfi kó wá ní ládàbí kó mọ ibi tí wọ́n ń dájú kọ àti ibi tí wọ́n kẹ́yìn sí. kó má lọ jẹ́ ibi tí wọ́n dájú kọ ni wọ́n lọ kẹ́yìn sí. akramakumullah. ní tó bá ti mú ẹ kọyìn síbi tí wọ́n dájú kọ àwọn tí wọ́n nílà gáyé ó ti mọ̀ pé àṣebó ti mọ̀ nìyí. gbogbo àwọn afáàní mo kí. ìjà sọ pé. ìjókòó yìí àbáwá tí wọ́n darí ìjókòó yìí. bẹ́ẹ̀ni. wọ́n ti lọ. bí àfáà tí wọ́n dúpẹ́ ọjà sọ pé. àti àfáà tí wọ́n dúpẹ́. bẹ́ẹ̀ni. ìjókòó tí ó kó àwọn ẹlẹ́kọ̀ọ́ jọ sínú ni. ìjókòó tá a wà ní. ìjókòó tó jẹ́ kí ni. ìjókòó tó kó àwọn ẹlẹ́kọ̀ọ́ jọ ni. ẹ ní bínú sí aláwùsá òun náà ti ń rawọ́lé tó tóbi. sọ́ni. bó ló wí ní sí náà. akramakumullahu karim. ẹ bá yẹ sí ń rawọ́lé tó tóbi náà yóò fẹ́ máa yí lọ́wọ́. ìjókòó tá a wà yìí ìjókòó tó kó àwọn ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ sínú ni. àwọn tí wọ́n máa tí wọ́n ṣe nínú ayé. àwọn tí wọ́n máa tí wọ́n ṣe nínú ayé. àwọn ni wọ́n máa jókòó síbí báyìí. àwọn ni wọ́n máa jókòó sírú bí báyìí. àwọn tí wọ́n ní pílánì fáyé wọn. àwọn tí wọ́n ní pílánì fún ayé wọn. àwọn la máa pàdé níbí báyìí. àwọn ni a máa pàdé níbí báyìí. kò sẹ́nìkan níbí báyìí tí o ti tají. kò sẹ́nìkan níbí báyìí tí o ti tají. ẹ dìde kẹjẹ akírun kò sínú àti wọn jókòó yìí. ẹ dìde kẹjẹ akírun kò sínú àti wọn jókòó yìí. tí wọ́n bá mọ́sálásí ó ní tí wọ́n tún ṣe ni. tí wọ́n bá wọ mọ́sálásí ó ní tí wọ́n tún ṣe ni. tó a bá wá jókòó sí jókòó àwọn ẹlẹ́kọ̀ọ́ ní uhibbu liqal ahbabi fi kulli lahzatin. uhibbu liqal ahbabi fi kulli lahzatin. fi kulli lahzatin. في كل لحظة فإن اللقاء الأحباب فيه فلاح. فإن اللقاء الأحباب فيه فلاح. mo máa ń tọ́ tí mo bá délé táwọn bá bá pọ̀ tó yẹ pé lárúbá ni wọ́n bá ń tákà ẹni tó mọ lárúbá jù mí lọ lè pọ̀ ṣùgbọ́n tó mọ kí ó tó mi nù ọkọ̀ ó lè má pọ̀ nù wọn. أحب لقاء الأحباب. èdè ló gbọ́ ohun wọn náà bá ti fẹ́ mọ̀ pé èdè ló gbọ́ jẹ́ kí wọ́n jọ fún wa ní gbóhùn ọ̀rọ̀ kájọ sọ̀rọ̀. في كل لحظة. èmi náà dé màá wára mi tí bá ti rí àwọn tí wọ́n máa ń sọ lárúbá bíi tẹ̀lé tí màá máa wò wọ́n ràn tí ó ní kéwù àwọn tí wọ́n gbọ́n tí àwọn tó ń sọ lárúbá bá bẹ̀rẹ̀ lárúbá rẹ̀ wọ́n á fọ́ lẹ́rán tí wọ́n fẹ́ báyé rẹ̀ jẹ́ ọ̀rọ̀ kan náà ni wọ́n sọ afáláwùsá. tí wọ́n bá fẹ́ báyé rẹ̀ jẹ́ ọ̀rọ̀ kan náà ni wọ́n sọ. wọ́n ní jẹ́ ti sọ lárúbá tán ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ kéwù. ẹ̀jẹ̀ ṣe bẹ̀rẹ̀ kéwù lẹ́jẹ̀ sọ فإن لقاء الأحباب فيه فلاح. àwọn tá a jẹ́ lẹ́kọ̀ọ́ tí a bá pàdé yín kí ni kéèyàn sọ kí kálukú náà di tiẹ̀ mú lọlé. Allah. n tá a sọ níbi báyìí èrè ìgbìyànjú. èrè ìgbìyànjú. èrè tó wà níbi ká gbìyànjú. èrè tí ń bẹ níbi ká gbìyànjú. ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ pọ̀ ṣùgbọ́n máa sọ márùn. Ramakum. ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbìyànjú
torí ọ̀rọ̀ ṣe Ibrahim tí mo bá ní kí n tún wọnú ẹ̀ àníkù mi bọ̀rọ̀ radiyallahu anhu. àtàkìrọ̀ àwọn adé ti dé ó yẹ kí wọ́n sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ ni Bintu Rasul. so n bá ti ní kí wọ́n sọ̀rọ̀ tiwọn kémi wá sọ̀rọ̀ tèmi lé lórí ṣùgbọ́n mo ti fẹ́ sọ iná àwọn oníwà fi ṣe Ibrahim tó yanjú ẹ̀ ká tó padà sọ́dọ̀ àwọn olówó rí wa Yes, radiyallahu anhu. látà sábàánà al-majida tamaran kò ní ìdí kò ṣe máa kéwú tó jìnnà tí wọ́n gbọ́ rí tuntun. bí wọ́n ṣe tú rí ni kí wọ́n tú sọ bẹ́ẹ̀ yẹn. kò nídìí kó ṣe máa kéwú tó jìnnà tí wọ́n gbọ́ rí èyí tí wọ́n ti gbọ́ rí ni ìlúwọ́ tú bí wọ́n ṣe tú rí. ìyẹn ni wọ́n ń pè ní àfa. ni wọ́n fi mọ̀ pé àfọ àní ọ́. tó bá fẹ́ máa mú tuntun wá wàá kàn dìdàkudà ni. ọ́ dìdàkudà báwọn. ẹni pé gbogbo tí ṣe bá mọ̀ kọkalẹ̀ náà ni àtàkì tí o kọ́ bọ̀. ọ̀pọ̀ lórí ẹ̀ báwọn. ṣùgbọ́n àwọn afúnmá fi sísẹ́mù wọ́n fi dífẹ́ǹsì sí tiwọn àtàkì èrò. wọ́n fi yàtọ̀ sí. olówó àbúrò wá sí لا تحسبن المجد ثمرا أنت تأكله má gbé ní gbé ẹni tó fẹ́ dà mí láàmú o ti rí bóun mi ti rí. لن تبلغ المجد حتى تلحق الصبر ajá náà sì ti pọ̀ láyé ní ìsìn ìwé yìí bẹ́ẹ̀ ti ẹ̀kan kéré ní bọ́dì ni ẹ̀yin dàgbà jọ pọ̀lọpọ̀ wọn. لن تبلغ المجد حتى تلحق الصبر. àbáwọ̀ abdulwasi àjọ ń sọ̀rọ̀ ní Abẹ́òkúta ní ìjẹrin ó ní àgàwọn kún láì ǹjẹ́ máa kó di 21 years mo ti ń jáná sí fún yín. bẹ́ẹ̀ni. لا تحسبن المجد nítorí pé ìyẹn kẹ́ máa tẹ̀lé wa ní odidi mọ́mú lómi ò tí jáde lékè oúnjẹ. ثمرا أنت تأكله 21 years. odidi ẹlẹ́wẹ̀ẹ́ tí wọ́n gbé àwọn ṣe wò láyéláyé lẹ́la ó sì wà ní ìdádéjọ́ yẹn. لن تبلغ المجد حتى تلحق الصبر. bó ló wí ní sinna. لا تحسبن المجد ẹlẹ́kọ̀ọ́ ni ìyá fọ́tò ayé ẹ̀. ثمرا أنت تأكله ibi táwọn òjì bára wà yẹn ibi táwọn àrídùnnú wà yẹn. لا تحسبن المجد fíìmù táwọn tí o kọ́ mọ̀ ń ṣe àwọn náà máa débẹ̀ ńjọ́ kan. ثمرا أنت تأكله lẹ́nu lásán báwọn náà. لن تبلغ المجد حتى تلحق الصبر. لن تبلغ المجد حتى تلحق الصبر. àrídùnnú ẹlẹ́kọ̀ọ́ ní tó ẹ pé ibi tí wọ́n wà táyé náà gà wò wọ́n yẹn bá ń wọ̀ náà háwìl lè kẹ́sífà ànàfùsíkà bó ló wí sí náà. لا تحسبن المجد ثمرا أنت تأكله. ohun mi kì í máa sọ̀rọ̀ ní Yorùbá ṣùgbọ́n mo fẹ́ máa fi kéwù náà yanjú ẹ̀ fáwọn èèyàn. لن تبلغ المجد حتى تلحق الصبر. لن تبلغ المجد حتى تلحق الصبر. ó ní háwìl lè kẹ́sífà ànàfùsíkà wọ́n ní try to dictate yourself. لا تحسبن المجد ó lè má jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n rán wọ. ثمرا أنت تأكله. nígbà tí mo wá gbó wọ́n ní kí bàbá yàtọ̀ àtàrà máa wọlé ó ní torí ẹ̀ ní kí n máa wọlé. لا تحسبن المجد nígbà tí náà kiri tí o kọ́ ọmọdé wọ́n ní come on. ثمرا ó ní yàrá bi tó wà tí wọ́n fi torí ẹ̀ ní kó máa wọlé. أنت تأكله. ìgbà tí dógó dé wọ́n ní kí dógó máa wọlé ó ní yàrá bi tó wà tí wọ́n لا fi ní kó máa wọlé. تحسبن المجد máa lé ẹni tó wà níwájú kó òkè lè bá a débẹ̀ tọ́lọ́ bá kọ́ àgẹ́ mọ́bẹ̀ yẹn. tọ́lá bá kọ́ àgẹ́ mọ́bẹ̀ yẹn o. أنت تأكله. má wá ètè ṣe tiẹ̀ èyí tó bá jẹ́ tiẹ̀ ni kò wá try to dictate yourself. لن تبلغ المجد Ibi tó ti حتى bẹ̀rẹ̀ gbìyànjú nù. تلحق الصبر. ó lè jẹ́ kó máa kọ́ útúbà ní tiẹ̀. لن تبلغ المجد حتى تلحق الصبر. ó bá lọ gbẹ́ òjá àbí wọ̀ wá ká àbùkù wọ́n kàn máa mú ẹ lọ ilé ìwé. kótóbá ni wọ́n kọ́ tiẹ̀ لن mọ́. تبلغ المجد حتى تلحق الصبر. níta bá rán ẹni kó mójútó. لن تبلغ المجد حتى تلحق الصبر. nítorí àti àwọn máa bèrè náà kí ọ̀rọ̀ pé bọ́lẹ̀ ti rí yẹn àwọn àlọ́ wọnú alukurani ní falẹ̀yẹ́ ń toro ìnsánà mi máa kólé kọ. لا تحسبن المجد wọ́n bèrè pé èwo ni tiẹ̀ ń bẹ́ẹ̀. ثمرا أنت تأكله. tí ì bá ṣe iṣẹ́ rẹ̀ ló ń bá ń ṣe ìwọ ló máa ríra rẹ̀ kí mo dẹ̀ máa ṣe kí lé tí wọ́n bèrè. لن تبلغ المجد حتى تلحق الصبر. ó máa wò pé mo dẹ̀ máa ṣe jẹni tí wọ́n ń kí yẹn lọ ẹni tí wọ́n fẹ́ kínú. لن تب
ìwọ mọ̀ ṣe ni. ìwọ mọ̀ ṣe ni o pẹ̀lú ẹni tí wọ́n fẹ́ kí. lan tablugal majida hatta talhaqas sibra. màá dẹ̀ fi hàn fáyẹn pé mo máa ń ṣe jù lọ tí wọ́n máa jọ pè wá sóde wàá kàn rí kó ń láàgùn àwọn èèyàn orí. ẹni àfẹ́ràn làfẹ́ràn. ẹni tí bí a kàn máa rẹ̀ ní àdèmà àgbàdàgbàdà báyìí wọ́n á dẹ̀ lóhùn láfẹ́. lan tablugal ìwọ ló máa sọ majida gbogbo mọ̀ kankan. ìyá fọ́tò tiẹ̀ mo ní kó dẹ̀ dúró mbẹ́. talhaqas sọ́bà ń lan tablugal majida hatta talhaqas sibra. gbogbo tó bá lè pàdé èèyàn tí máa ń sọ fún yàn pé ẹ kú mbẹ́ májò lé ẹ kú olójú ọ̀nà bẹ́ẹ̀. lan tablugal majida hatta talhaqas sibra. o lè dalẹ̀ kó tó di kí wọ́n máa fún ẹ ní rìsọ́ọ̀tì ṣùgbọ́n má kó mẹ́rin rọ̀lẹ́. lan tablugal majida hatta talhaqas sibra. mọ̀láṣẹ́ Islam Farouk bàbá wa kan ní Igbó Ọ̀rà ọ̀rẹ́ làwọn àtọ́básọjọ́ níjọ́ àtọ́básọjọ́ ń ṣe president. bàbá náà fẹ́ ṣe múlùdí wọn wá pè mí àti wọn. ọdún tí mò ń sọ yẹn ti lọ bí 25 years. gbogbo àti mò ń sọ yẹn ṣé wọn hot nísìnyí wọn hot báyìí náà nísìnyí ṣùgbọ́n tí yàrá bá débi tó ń lọ tán máa ṣe fàájì ni. la tasabanna limajida. wọ́n pè mí àkọ́kọ́ tí mi kọ́kọ́ meet up pẹ̀lú wọn ni pé àwa wọ mọ́tò wá bẹ̀ ni. samaran wọ́n sì jọ pé yín wá sí. antata akolo ooo. àwọn dẹ̀ wọlé pẹ̀lú escort. car scored full scored lọ́dún náà. kò sí tó lé há sórí ẹni tó ń jọ pé níwáàsí tó wọ agbo tí wọ́n da gbogbo agbo rú owó ti gbàgbé gbogbo orin tó há. lan tablugal majida hatta talhaqas sibra. tí o kọ́ mọ̀ tó ń ti bẹ́ẹ̀ mo dúró tán. third way. àtàtí ṣé o ní kí a fa àyàtà tààrù mọ́ bọ̀ wá pẹ̀lú gbogbo jàlálà tá a gbé wo agbo yìí àáfàá sì tún sọ̀rọ̀ lójú wa àáfàá yìí níbi tó ń lọ lóòótọ́. lan tablugal majida hatta talhaqas sibra. kí ló pẹ́ pẹ̀lú ẹnìkan tóbi wọn náà play róòlù tọ̀dọ̀ títí ẹni bí Messi ṣe yọ nìyẹn. lan tablugal majida. ẹnìkan ní jírí ni wọ́n ní kó tẹ̀sí bẹ̀ wò wọ́n á play ẹ̀ débi pé wọ́n gbàgbé ẹni tó ní jírí yẹn yẹn padà sórí fídíò. hatta talhaqas sibra. o gbọ́ dáadáa. lan tablugal majida hatta talhaqas sibra. tó ẹ pé kò ní nǹkan tí wọ́n máa pè tẹ̀kítúbù wàtẹ̀sírábù iná ló fẹ́ máa lò lójú náà ìjà àfa yìí má jẹ́ ojú ìwé tí wọ́n ń tà lóṣòdì ló máa lọ. la tasabanna majida samaran lọ́wọ́ ọ̀ríjìnà gan. antata akolo ooo. wọ́n pé oògùn ìkíní ló fẹ́ máa polówó fún wa lójú agbo wọ́n náà fẹ́ ló kọ ní Instagram bíi tàwọn àdínú yìí wọ́n afẹ́ sọ̀rọ̀ nípa oṣù lẹ́mu ní oríwèrè. ìwọ fúnra ẹ̀ gángan. nínú Instagram dídìrín. ẹ̀yẹ ilé mẹ́rìndínlógún. ó fẹ́ ṣòwò lófò. wèrè tó fẹ́ bá yé ìwọ náà lọ gbowó àjọ torí ẹ̀. arìndín ni wọ́n náà wọ́n ní kó rọra igun mẹ́ta. igun. ó mọ etí wọn ta igun ni owó tó ra lẹ̀ sí mò ń. lan tablugal majida hatta talhaqas sibra. wọ́n fẹ́ bá yé ẹjẹ́ nù. lan tablugal òun làwọn tún yóò rán sí. majida hatta talhaqas sibra. kejì ń bẹ ó ní kéf bisakili jẹ́ yìdìjìdà ọ̀gá ṣé òdogo ó ní kéf bisakili jẹ́ yìdìjìdà àwọn náà kọ́mú yóò ní wọ́n fún mi ní ambassador ní Nàìjíríà. bàbá sàtì fi kọ́ ni wọ́n léwu. wọ́n wá ní àwọn fẹ́ kí n máa play róòlù tí gbogbo ayé fún wọn pé àwọn ò ṣe oyè fún yàn. lan tablugal majida tí wọ́n bá sọ̀rọ̀ wá sí mẹ́wàá lójúmọ́ mi ní sọ nǹkan kan náà ní gbogbo ẹ̀. hatta talhaqas sibra. èmi máa tajẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni kéwù ti pọ̀ tayọ pé kan ló máa repeat. lan tablugal majida wọ́n pẹ́ tàlímù náà ló bá fẹ́ máa lò ó lè lò tán tó fi kú. hatta talhaqas sibra. ìwọ ló gbàgbé tó ké ló fi ń para kéwù títí. lan tablugal majida hatta talhaqas sibra. ẹ mọ iye tíra ta lò ní tàdírí tíra mọ́kànlá wúlà ìdádi tíra 18 tania tíra 21 talita rọbíà. ládìrú yẹn. o wa kí ẹ máa rọrọ sọ. wọn ni wàá jẹ káwọn tuyuru wa gẹẹti yẹrẹ pé n tó sọ láàrẹ ló tó sọ lálẹ́. lan tablugal majida. ọdún mẹ́jọ lè kéwù. wọ́n ní kí ló dé olóòtọ̀ làwọn tí wọ́n bẹ láàárọ̀ ọ̀tọ̀ làwọn tí wọ́n bẹ lálẹ́ wọ́n á padà pàdé ara lórí Facebook. lan tablugal majida ni wọ́n fi mọ̀ pé ìkànnà ló ń sọ. hatta talhaqas sibra. njẹ́ wọ́n ti pẹ̀lú mi mánu. lan tablugal majida hatta talhaqas sibra. bisakili jẹ́ gidigida o ní stand well wá dúró tán báyìí dúró tán báyìí. stand well. gbogbo nǹkan ni kò fi dúró tán. tó bá tiẹ̀ má ṣubú. Al-Mansuri ibi tó wà yìí ọ̀nà tó hun àwọn èèyàn tí wọ́n rẹ́ni bí wọ́n ni.
níbi tẹ́ wà yìí sọ bẹ́ẹ̀ fún. ibi tẹ́ wà yìí Al-Mansuri ọ̀nà tó wọn àwọn èèyàn tí wọ́n rẹ́ni bí wọ́n ní. ẹ gbàgbé ẹ àwọn tí wọ́n lẹ́ni ní mọ̀sán wọn ò ní mú kíkan. àwọn tó lẹ́ni ní mọ̀sán wọn ní mú kíkan. gbogbo iṣẹ́ tẹ̀yàn bá ń ṣe tí ò lẹ́ni tó dúró fún tó déyàn bẹ́ẹ̀ tó bá lẹ́ni tó dúró fún ajubi tó wà yẹn lọ. yóò tún jù bẹ́ẹ̀ lọ. lan tablugha al-majda iṣẹ́ tẹ̀yàn ṣe tí ò lẹ́ni tó dúró fún. talqa sibra. tó bá ilé lẹ́ni tó dúró fún gan yóò tún jù bẹ́ẹ̀ lọ. ẹnìkan fẹ́ bá ya rẹ̀ jẹ́ lọ́dọ̀ mi lọ́wọ́ ni òun ọmọ lágbàdá mọ́ ní kò ń bẹ̀ ní tẹ́ fi jù yín lẹ̀ nọ́nu. tẹ́yàn bá lẹ́ni bí hun kò sí tí ò ní fi lọ́kàn balẹ̀. lan tablugha al-majda torí bíbí. fi àwọn afárá lẹ̀ fi àwọn ìyá yìí. Ebi ò pa wọ́n. hatta talqa sibra. o ní pàdé àgbàgbọ́ torí tọ́lọ́. lan magnẹ́tì yẹn obìnrin. tablugha al-majda hatta talqa sibra. gbogbo ntẹ̀yàn bá níyànyàn tó bá rẹ̀ ní bí hun ọkàn rẹ̀ ó balẹ̀ ẹni tí ò rẹ̀ ní bí hun tó déyàn kò kọ́ ikú ló jẹ́ ó débi tó lọ. lan tablugha al-majda. ó ti gbèsè o 50-50. a fẹ́ kọjá adẹ̀pàdé ó dọ̀ ní tó bá ti mú ẹ tó bá ti mọ ẹgbẹ́ àsìkò tó bá mú ẹ ló lè dọ̀hún dúró síbi tó wà tó bá mọ̀ pé ó ní mú lọ́hùn yẹn ọ̀fà tẹ̀kì àwọn yẹn. lan tablugha al-majda rọ́ọ̀fù ẹ̀ dànù. hatta talqa sibra. tẹ bá dọ̀hún ẹni tó tami sí la wà lọ́ máa ké pẹ̀lẹ́. lan tablugha al-majda hatta àmọ́ tó o bá níbí lọ o lè kí. talqa sibra. mi ò fẹ́ tami sí yàn lára wà á dẹ̀ dúró lójú kan. lan tablugha al-majda. àwọn tí wọ́n dókè tami sí yàn lára ni òun mọ yẹn ni tí sèwọ́n lámọ̀ tẹ aṣọ ẹ̀ mọ́lẹ̀ kó tó dókè. wọ́n dọ̀hún kí wọ́n tó máa ṣe sọ́ọ̀rì ìwọ́n lọ ṣe sọ́ọ̀rì nínú ọjà wọ́n ta ọjà tán kí ó tó dìbò àdọ́hùn. lan tablugha al-majda hatta talqa sibra. wọ́n yé ṣe sọ́ọ̀rì nínú ọjà èrò ti pọ̀ mbẹ́ ẹni tó tẹ̀ mọ́lẹ̀ kílò náà gba àníyàn rò fún. tó o bá ṣe sọ́ọ́rì ẹlòmíì o tún tẹ ọmọlẹ̀. ó yẹ kó gba bí a ti ròdù ni. lan tablugha al-majda hatta talqa tó o bá níbí lọ sibra. tó o bá níbi lọ kí kíw tó o bá sì níbí lọ rọ̀ fún ẹ. yóò dẹ̀ yá ẹ lẹ́nu pé àwọn tí wọ́n wà lọ́hùn yẹn ọ̀rẹ́dì àti dìde fún yàn. bẹ́ẹ̀ ni wàá du àgámọ́ wọn ní dìde akáǹkulẹ̀ dìde. wọ́n lọ yìí tí mọ́tò ẹ̀ ó lọ rọ lọ́hùn ní. ẹ dìde lẹ́rọ̀ àní ẹ dìde àná fẹ́ jòkó lan Ayé tó ń lò tablugha ní ìsinmi o. al-majda ayé tó ti ọkú báyìí hatta talqa sibra. àgàtí sí àdámọ̀ ti nìkan sẹ́ńdẹ̀ ti kàn fún àwọn tí wọ́n bí ṣùgbọ́n báwo náà bàlágbàjì ti nìkan wọ́n dẹ̀ ti kàn fáwọn tí wọ́n bí. bóun lẹ́yìn tí bàlágbàjì wọ́n ti kàn fún àwọn tí wọ́n bí ṣé Ibrahima ti ní tiẹ̀ wọ́n tuntun kan Wọ́n ti kàn fáwọn tí ìta wọ́n bí. máa sìn káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ti ti kàn. ní tiẹ̀ wọ́n ti kàn fún àwọn tí wọ́n bí lan tablugha al-majda. kò dẹ̀ sóko dáàdi níbi àga yẹn wọ́n náà wà fẹ́ dúró fẹ́ pẹ́ lórí ìdúró nù. hatta talqa sibra. lan tablugha al-majda hatta talqa sibra. alijudu lu wá fèrò ample effort làwọn olóyìnbó máa ń pè yẹn ìgbìyànjú yà wá ju tẹgbẹ́ lọ gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe jẹ́gbìyànjú ojú tí máa ṣe rìsáàṣì lórí Facebook tí mo lọ sí Google tí máa fẹ́ tiri tọ́pìkì kan gbogbo tí àtàfà kankan sọ ọ́nà ẹ̀ máa dàgẹ́ sí ẹ̀ fúnra ara mi eléyìí èèyàn tó lọ jámíà gan tí n bá ké olójú ẹ̀ yóò kì mí. tí ìbájọ́ ta ọlọ́run dókítà kan ní lásù apàdé lọ́dọ̀ àmì ọlọ́run níbi ìkó mọ́ ẹ̀ ó lẹ̀ gbọ́dọ̀ kàwé ju báyìí lọ ṣe o rìsáàṣì yẹn alágbára torí tí wọ́n ń sanwó fún ní lásù owó ọpọlọ lẹ́sọ ní Yorùbá yẹn. lan tablugha al-majda. wọ́n kíyàn pé ó kú iṣẹ́ oníkíni wọ́n ń kí lára ẹ̀ bọ́ olùkọ́ àwọn yẹn gọ̀ tó bẹ́ẹ̀ ni. wọ́n sọ pé tíjà bá wà mẹ́jọ parí ẹ̀ ní tó bá jọ dání kọ́ni kò sọ. ní kò sàlàyé fáyé. èmi àwọn sọ fún yàn pé ọlọ́mọdé ń bí rúnra sàtàrù ṣe bí wèrè ló máa bí. lan no o lè kórìíra èmi ṣàṣìyà má kórìíra tí mo sọ. lan tablugha al-majda. mi ò fẹ́ràn sàtẹ́rù kò sábúrú bẹ́ẹ̀. talqa sibra. mi ò fẹ́ràn sàtàrù kò sábúrú bẹ́ẹ̀ kódà àtún kiri anjọ́ kejì tọ́ bá bí alákùnrin yà dá lọ́wọ́jú àwọn afa kó ní ọlọ́mọdé ń bí rú sàtàrù. ẹ sọ bẹ́ẹ̀ ni tó ń bá mi jà pé kó lọ bẹ̀ lọ́la pé ọlọ́mọdé ń bí rú sàtàrù. àbọ̀lọ́ má jẹ nírú sàtẹ́rù ló máa kéwù. wá sọ̀rọ̀ ọmọ tó fẹ́ bí. o ṣọ́ọ̀tì nù. lan tablugha al-majda hatta talqa sibra. èmi tí mo sọ̀rọ̀ àmì dọ́mọ gbogbo àwọn afa mo dé ọ̀dọ̀ bàbá àgbàlá múnigun ní ọ̀tà wọ́n ní ẹ̀bá ntúlá wà ní lórí afa yẹn bá mi bá afa yìí ọmọ bàbá múnigun lélẹ́yìn ṣé wọn màkìmá káàsì mo ti kéwù ni ṣé bí wọn bàbá múnigun wà gọ̀dẹ̀ bí kí wọ́n kówó rè mérò nǹkan kan nígbà tí wọ́n pàdé ìwọ ṣé wọ́n kí wọ bẹ́ẹ̀. lan tablugha al-majda. bákan ni mo ṣe fi lọ́fíńdà sàṣọ mi tí wọ́n fi pè mí lọ́mọ wọn. bí wọ́n tún wé mi láwa ni. ọmọ baba lágége. ní mọ́ríkàsì ní sátidé
nígbà tí wọ́n fẹ́ ṣe mólìdí wọ́n ní pé Ọlágúnjú wa àwọn afáwọn ní kí Sàtàrù náà wá o ayé fẹ́ gbọ́dọ̀ ẹ̀ 39 ní sẹ́ẹ̀tì tiwa ní mọ́nìkàsì àwọn 38 sẹ́ẹ̀tì ti jáde 500 làwọn táwa jáde bákan ni mo ṣe ṣe tí wọ́n fi ní kí n máa bọ̀ mbẹ́. lantebulu galmajida. olódọ́gbọ́n ṣe ni sá máa fi òmùgọ̀ gbáyé ni. hatta tẹ̀lé àkọsíbọ̀. gbogbo àwọn tọ́lọ̀ ní kí wọ́n máa kí yẹn wọ́n dọ́gbọ́n ni. ọba fún ara yẹn náà dọ́gbọ́n ni níjọ́ tó fẹ́ fún Ádámù ní fọ́ọ̀sì ó pè é sí sọ́ọ̀rọ̀ bá sọ̀rọ̀ yín. bó ti rí rè o. ó ti mọ̀ ẹgbẹ́ tó bá ṣe sáǹgbẹ̀lá màláìka kò ní gbogbo kì. lantebulu galmajida. ó ní tàlá ká Ádámù rẹ Michael Martin eléyìí o tó bá dọ̀la o báyìí ni kò pé o òun ò ṣe fi Ádámù rẹ kó fèsì màláìka. lantebulu galmajida hatta tẹ̀lé àkọsíbọ̀. ẹ jẹ́ n sọ ẹ kan sí kí n máa lọ Jẹ̀bú. lantebulu galmajida hatta tẹ̀lé àkọsíbọ̀. àjánà sí àbúrò mi dáadáa ọmọ ìyá lọrin ọmọ ìyá lọrin ẹ máa pariwo náà ní TikTok àjánà sí ẹ fẹ́ ṣe àwọn oníjẹ̀bú láàárọ̀ yìí mo lọ síwáàsí fún wọn mo dé ń padà bọ̀ wá ọ̀dọ̀ tíkọ̀ ní kọ̀tún lọ́sàn-án náà. bẹ́ẹ̀ni tíkọ̀. máa padà ságò ṣàṣà lálẹ́ máa padà sọ̀rọ̀ bàbá Amiru Jeesi ní Bágà lóru kan ṣo yẹn náà. lantebulu galmajida. mo ń lọ ọ̀dọ̀ Sọmọdání ni mo ṣe láàárọ̀. mọ́nbàlútì ní Kòròdú tẹ̀lé àkọsíbọ̀. ṣé àwọn afáà tó fẹ́ ṣiṣẹ́ òpó ni báwo la ṣe kú tẹ̀lé omi mọ́ tiwa. lantebulu galmajida hatta tẹ̀lé àkọsíbọ̀. àrídùnnú níjọ́ tá a bẹ̀rẹ̀ àwọn tí ò lóko ló ń pè wá. bá a ti bẹ̀rẹ̀ nu. nígbà tá a wá dúró tán àwọn táyé rí wá ní ká máa bọ̀. lantebulu galmajida. dogo hatta àkọsíbọ̀. tóòrù. lantebulu galmajida. jẹ́pẹ̀ yọ̀ kan sí. الدفاع عن النفس. الدفاع عن الناس. عن النفس. عن عن النفس أكرمكم الله. gbogbo àfa ní sìgá ọ̀sán àti mo fẹ́ sọ yìí. الدفاع عن النفس. má fẹ́ mi ara ẹ̀ ṣeré o. má dẹ̀ fẹ́ dira o ẹ ṣeun. dira o má tẹ̀mí ara ẹ ló fò. ẹ jọ má lọ fún yẹn débi ẹ̀mí ẹ̀. àdìdùnnú. ikú pa ẹ. gbogbo atọ́lọ́n ti sọ di jígí báyìí má fẹ́rẹ̀ èèyàn kọjá ẹ̀mí ẹ̀. mi ì jẹ́ fẹ́ ṣe èèyàn wàá ṣe ra ẹ̀. mi ò fẹ́ ṣèyàn wàá ṣe ra ẹ̀. ó sì ṣẹ́ra rẹ. gbogbo nǹkan mo ń sọ nílọrin pé èmi ò gbà pé kò sóògùn ẹ̀mí gígùn Ọlọ́run ò fàṣẹ sí ni mo dẹ̀ ní evidence lé lórí. Ọlọ́run ò fàṣẹ sí ni. ṣé kí n já yín tán. yóò fàṣẹ sí tiwa. kò sí ọba kan nílẹ̀ Yorùbá nínú ọmọ tó du àbí méjèèjì òun èyí tí wọ́n fi sórí àpèlé bàbá rẹ̀ tó máa kú kékeré. àwọn original. mi ò sáwọn bá tó kún bọ. ọgbẹ́bí tí o sọ bá. ọjọ́ tó gbọ́ pé alákéwàjà ní ọjọ́ àìtọ́jọ́ rí dárúkọ ọba Ọ̀yọ́ tó kún kékeré sọ ní tó kún kékeré àfa wọ́n rìn jìnnà ní àfikún kú báwọn. lantebulu galmajida. tá a bá ti ń pa owó pàtàkì kọ́ni ká máa rà. owó ẹ̀mí ẹ̀ ń bẹ̀. àfa àdìdúnú aṣọ nìkan kọ́ ó ń pẹ́ káyàn tó rí pé àwọn aṣọ tí ò bá gbà mú àní káyé wa ti jọjú. lantebulu galmajida hatta tẹ̀lé àkọsíbọ̀. wọ́n fẹ́ jókòó láyé tó yẹ pé gbogbo ẹ̀gún ni wọ́n ń jẹ ṣàwámà. níwọ̀. láyé eléyìí. ikú pa ẹnu. láyé eléyìí. má dira o. kí ló pẹ́ pẹ̀lú àǹfilọ́ọ̀sì wẹ̀. kí ló fẹ́ fi ṣe. láyé eléyìí. lantebulu galmajida. ayé lè dá ló lọ́wọ́ yìí. hatta tẹ̀lé àkọsíbọ̀. káyọ̀ mẹ́wàá tó wẹ lọ́ọ̀sì tó fi dèèyàn. káyọ̀ mẹ́wàá tó wẹ lọ́ọ̀sì tó fi dèèyàn. ayé tí ó dọ̀ ti pọ̀. tí wọ́n ti pọ̀ mọ́ nǹkan torí wọ́n tún máa po lọ́ọ̀sì náà ẹlẹ́mìí ni wọ́n wé dúdú. àbá ayé tó ti díjú. ayé tó ń lò yìí ti dúdú. ó ti díjú. ó ti díjú. ọ̀nà ti jápọ̀. ọ̀nà ti jápọ̀. ibi tó wà yẹn professional tó wà lójú ọ̀nà yẹn wọ́n ti pọ̀. wọ́n ti pọ̀ ní tó máa ṣe àwọn tó máa ṣe ti pọ̀. àyà àwa gánjá tàbá pàdé ẹlòmíì tó mọ̀ ọ́ sọ. mísà yẹn lè yóò ní overthrow wa. torí ayé ti díjú. ó ti díjú. ẹlòmíì ò jọ orí ló fi jù lọ ó ti jù ẹ lọ. má tán ara rẹ jẹ òwò náà mọ̀. àwọn tí wọ́n bá dẹ̀ gbọ́n tí wọ́n bá rẹ́ni táwọn jù lọ lọ́jọ́ orí tírìn yẹn bá jìnnà wọ́n máa yẹlẹ̀. wọ́n máa pẹ́. àdìtúnú gbogbo òru wa báyìí ó dùn mí tó jìbára ti lọ gbogbo òru wa báyìí tọ́lọ̀ ní ká máa bọ̀ wá gbà ká wu àwọn tí wọ́n ti wà ń bẹ̀ ká tó débẹ̀. ẹ má jẹ́ ntàn yín jẹ́ o
kò sẹ́nìkan tí wà lókè torí pé kinní kan ń rú nínú gbó tí ò dẹ̀ lọ́wọ́ sí tí ò mọ bó ṣe débẹ̀ wàhálà yóò dáná jà. kò sí ẹnìkan tó wà lókè. kò sódùá ẹ̀. torí pé kinní kan rú nínú gbó. tóró ti mọ̀ pé tó bá ti débẹ̀ yẹn wọ̀n ní rohùn. yóò wá dáná ya. máa dáná ya má dira sẹ́ ikú pa ẹ́. o mọ̀túmọ̀ ẹni Al-Qur'an ní abúlé mọ́lẹ́ká láyé màgílẹ̀ àdèmí ṣáàdùá dáadáa nìyẹn. tó o tún ní ṣerú ẹ̀ fẹ́ lómi. ọ gbọ́ ni ibi tá a wà yìí má jẹ́ nìkan tún débẹ̀ mọ́ o gbọ́ bàrẹ̀ hàmà náà ni pariwo ní àṣẹ fọ́gà wa dáadáa. ọ̀gá wa tó já gbogbo ayé lọ nígbà tí gbogbo ayé tí wọ́n ń bẹ̀rù kú ibi tẹ́ ti lọ ni mo fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ sínú alíbà náà torí ọlọ́mọ ti gbọ́ yín torí dókítà náà ń ṣẹ́kì èmi náà mo ní dókítà kan kírísítẹ́nì ni ó máa ń wo gbogbo wá sí ni tí wọ́n bá ti wá sọ̀rọ̀ tó bá ti pọ̀ jù a pè àwọn ọmọ kí òun pé ẹ̀sọ́ fún ṣéwù kí wọ́n ju máìkì lẹ̀ òun ló introduce aago kan sí mi àyà mi máa ń já láti lọ lóru báyìí mo rà nígbà tí mo lọ sí Amẹ́ríkà ó ju ibi tí màá ti rà mákẹ́tì tí màá ti rà ní àpò yẹn ó sọ bẹ́ẹ̀ fún mi láti Nàìjíríà ó ló wọ́n 650,000 ni màá fi rà aago ọwọ́ ni tí n bá ti pẹ́ jù lórí ìdúró á sọ fún mi pé ọkùnrin ètò ṣètò ó ti dúró jù ti dúró jù ṣùgbọ́n mi yé lò lóru torí yé má tẹ̀ fẹ́ lò lóru kò gbọ́dọ̀ jẹ́ kó yìí ọmọ nǹkan ọmọ tó dáa. èkó tí wọ́n dọ̀rọ̀ yìí náà mọ̀. Mọ̀lára Sheikh Ibrahim Yasir. tí wọ́n bá ń pọ́n ẹ lẹ́kọ̀ọ́ wọ́n kàn ń pọ́n ẹ lé ní gbogbo wọn ni wọ́n ti tají. wàláì gbogbo wọn ni wọ́n sọ jí náà tají wọ́n kàn ń pọ́n ẹ lé ní o. kádàá ló dá wọn dúró kádàá ló dá wọn dúró. Ya Sata. ẹ bá ń gbàdùn yá bàdámà wò pé ṣé o ṣe ọkàn mọ gbogbo wòlíì Ọlọ́run pátá ló ń bẹ̀rù kú gbogbo ni o. gbogbo wòlíì Ọlọ́run àtàlẹ àǹbíyà ikú. wọn ń bẹ̀rù kú bàdámà wa béèrè pé kí ló wà nù kú tí wọn bẹ̀rù Ọlọ́run wa pé bàdámà pé n tẹ́ ń bẹ̀rù ẹ̀ náà ní àtúbọ̀tán ẹ̀yìn bàdámà wa ni a máa dá yẹn kọjá ó rọrùn bẹ́ẹ̀ kéèyàn dá kú kọjá jà bàdámà náà dá kọjá yẹ́n ní kú Ọlọ́run á kú ṣùgbọ́n wọn ní kú. wọn kú ṣùgbọ́n wọn ní kú. ó rọrùn kẹ́ má kú wá ní mọ̀tá dáfà ní wọn ní fi tura bí tá a dá. àdàzú. mọ̀tá dáfà ní fi tura bí tá a dàzú. bàdámà ní tèmi bá kú màá bẹ̀rẹ̀ ayé gẹ́gẹ́ ẹ wọ́n bí wáyé gbogbo àwọn afa ní ikú dalé wọn láàmú. ikú. àsìkò ti lọ. wàláyé kò sí àfa kan ẹ jọ lóòrùn tá n lò yìí tí ò fi lé wọn. wọ́n kò rí lé bàrámọ̀ fi. torí àwọn wa pé kí náà gbé bẹ́ẹ̀ kí ni jẹ́ kú gan bàrámọ̀ wa rí ṣé òun náà ni ó kàn sọ sẹ́nu ni tẹ́mi bá wa kú màmá wa dùn kọjá ìgbà tí mi ò tí kú. fiturabi tahadasu. ìjọ tí bàrámọ̀ nígbà tó kú ó jùjọ tó nígbà tí ò tí kú lọ. laqad kana yanwil khayra law kana mu'sira. bàrámọ̀ nìkan òun ló ń ẹ̀sìsì wọ́n pe àlefawa àgbà ní Kaola ní Saudi lọ́dún yìí wọ́n á ọ̀nà wọn ní àwọ̀dù pé nínú àfa èyí tó ní followers anìdílé nìkan náà òun náà lọ rí Facebook ó ní wọ́n ní mùdírù mọ́ríkàsì àbíbu yẹn òun tiẹ̀ wá wọ àwọn followers wọn nínú kínní òun rí i pé wọn tó láti followers mo ní wèrè àwọn ni wọ́n tẹ̀lé ẹ tọ́ba. àwọn wo ni wọ́n tẹ̀lé ẹ àwọn wo ni followers yẹ. ṣé dogo wà nù wọn. ṣé dogo wà nù wọn. láwọn tó sọ jinnu ayé. àwọn ni followers yẹ. àwọn wo ni followers yẹ. sáfà ńlá wà nù wọn. sáfà ńlá ń bẹ nù wọn baba àfa ńlá. ṣé sàtàrù wà nù wọn. ṣé sàtàrù ń bẹ nù wọn. mata dafanuli fiturabi tahadasu. gbogbo ńláńlá tí o kọ́ mọ̀ followers bàdámọ̀ ni wọn. gbogbo ńláńlá. gbọ́ ẹlòmíín sasa bẹ́ẹ̀ òkè ní báyìí wọ́n ń pariwo nǹkan mí ní gbangba wọ́n yìí bí alákùú yẹ ẹ̀dá kó má pe àwọn ọ̀rọ̀ bàdámọ̀ ní kọ́rọ̀. laqad kana yanwil khayra law kana muqsira. bàdámọ̀ tó sísì gbogbo àṣírí tó ní kó má dùn mọ́. laqad kana yanwil khayra. bàdámọ̀ lọ araṣí wá sísì gbogbo àṣírí ó ní kó má fọhùn mọ́ ó ní ànàlẹ́ káfù wà náà ni gbogbo tí wọ́n ń já àṣírí. fi kulli hadratin. fàjà òbí fàyà àfẹ́. fàjà òbí fàyà àfẹ́. Allahumma salli wa sallim wa barik على سيدنا محمد كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم
في العالمين إنك حميد مجيد أحمد شيخ تجاني أحمد شيخ تجاني أحمد شيخ تجاني. bàbá wa àgbẹ̀yà Sattar oníwàásí àgbáyé sharibna min al-khutab riyan ولم ندبت لآرويا ففادت ثم فادت فلا هي النظام وليست غيرها كلاما. ẹ̀mí gígùn àtàláfíà ara tí bàbá ó fi jíṣẹ́ yìí pé Ọlọ́run dákun wa fi jìnkí wọn. Sayyida Maryam bintu Rasul kí bàbá wa ní yáàsì kí wọ́n ṣe àdúrà fún wa.